ǹjẹ́ kì í ṣe Omiṣore ni APC yóò fà kalẹ̀ lọ́sùn báyìí o. àwọn APC ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ Iyiọla Omiṣore ní gbèsè. àwọn ọlọ́gbọ́n àti àwọn ọ̀mọ̀ràn òṣèlú sì ti sọ pé títí ayé ni APC Ọ̀ṣun yóò máa san gbèsè tí wọ́n jẹ Omiṣore ní 2018. pé àtọmọdọ́mọ ẹgbẹ́ òṣèlú náà yóò san gbèsè náà títí tí ẹnìkan yóò fi lọ fẹ́ nìkan ni. ṣé jẹ́jẹ́ ni mo jókòó kì í jẹ̀bi ẹjọ́, ọ̀dẹ̀dẹ̀ ni mo wà kì í jẹ̀bi ọ̀ràn, aláyọjúràn nìkan ló níṣòro. jẹ́jẹ́ ni Omiṣore ń bá kádàrá òṣèlú ẹ̀ kiri o, àwọn APC ni wọ́n wọlé lọ bá a. ọjọ́ náà ló dàbí àná yìí ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2018 nígbà tí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC lọ sọ́dọ̀ Omiṣore ní Ilé-Ifẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ fún tí wọ́n sì bẹ́ẹ̀ pé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o, òun nìkan ni Mósè tó lè kó àwọn dé ilẹ̀ ìlérí, òun nìkan ló kù tí yóò gba àwọn lọ́wọ́ Fáráò òṣèlú tó fẹ́ gbé àwọn mì lọ́ṣun. àwọn tí wọ́n lọ ká Omiṣore mọ́ ilé ẹ̀ lọ́jọ́ náà kì í ṣe èèyàn kékeré nínú APC rárá. alága wọn nígbà náà Adams Oshiomhole ló ṣáájú wọn. àwọn tí wọ́n kù tí wọ́n jọ lọ ní gómìnà Kano Abdullahi Ganduje, gómìnà Ògùn Ìbíkúnlé Amósù, gómìnà Èkìtì Káyọ̀dé Fáyẹmí, gómìnà Ọ̀yọ́ Isiaka Abíọ́lá Ajímọ̀bí, Lásùn Yusuf àtàwọn míín. kì í ṣe pé àwọn èèyàn yìí déédéé lọ sọ́dọ̀ Omiṣore o, iná burúkú ló ń jó wọn lábẹ́ aṣọ. Adémọ́lá Adélékè ló dáná sí wọn lábẹ́, iná ọ̀hún ló ń wì wọ́n ni wọ́n ṣe ń sáré kiri. wọ́n ti dìbò gómìnà ìpínlẹ̀ náà lọ́jọ́ sátidé ọjọ́ 22 oṣù kẹsàn-án 2018. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló fẹ́ gbéjọba sílẹ̀. àwọn èèyàn sì ti rò pé kò lè le rárá kí ọmọ ẹgbẹ́ APC míì di gómìnà àwọn. àmọ́ kò rí bẹ́ẹ̀. àwọn Adélékè gbé agbára owó àti ti òṣèlú ńlá dé ni wọ́n bá fẹ́ dàbàrú nǹkan mọ́ Isiaka Adégbóyèga Oyètọ́lá tí APC fà kalẹ̀ lọ́wọ́. nítorí lọ́jọ́ ìdìbò Adélékè dá Oyètọ́lá ní àdápa. ìbò 254,698 ni Adélékè ní, nígbà tí Oyètọ́lá náà ní ìbò 254,345. èyí tó túmọ̀ sí pé Adélékè fi ìbò 353 ju Oyètọ́lá lọ. ńlọrọ̀ bá di pàákìràkìtà láàrin àwọn aṣáájú APC gbogbo. nígbà tí ọ̀rọ̀ ti rí báyìí, àwọn APC yí àgbá ìjọ̀gbọ̀n jáde. wọn ò jẹ́ kí Joseph Afùàpẹ́ tí í ṣe olórí INEC tó ṣètò ìdìbò náà kéde èsì yìí. bí wọ́n ti ń lọ ni wọ́n ń bọ̀, wọ́n sì ń pàrokò láti Èkó dé Àbújá. ìjà náà sì ti kúrò lọ́ṣun ó ti dé Àbújá. àwọn ọmọ ẹgbẹ́ PDP ń dúró, ṣé wọ́n mọ̀ pé àwọn ti wọlé kí INEC kéde ìbò lásán ni? àmọ́ ó dàbí pé ẹni tó ṣètò ìdìbò náà, ìyẹn Afùàpẹ́, ọ̀gá àgbà ní yunifásitì FUTA ní Àkúrẹ́ nígbà náà, yóò máa jẹ́rìí sí báyìí o pé òun ò rírú nǹkan bẹ́ẹ̀ láyé òun rí. nítorí gbogbo ìgbìyànjú ẹ̀ láti kéde èsì ìdìbò náà ló já sí pàbó. kò sí pẹ́ ni wọ́n da àwọn agbófinró sí ibùdó tí INEC ti ń kó èsì jọ. Afùàpẹ́ wà níbẹ̀, wọn ò jẹ́ ó lọ. nígbà tí ọkùnrin náà yóò sì fi kéde, ohun tó wí ni pé èmi Joseph Afùàpẹ́ kéde pé ìbò tí a dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí kò tí ì parí o. àfi alábòsí nìkan ni yóò sọ pé òun kò mọ̀ pé òjòòrò, èrú burúkú àti agbára gírímọ́káì ní ìjọba àpapọ̀ lò láti fi yí èsì ìdìbò náà padà. kódà àwọn ọmọ APC náà fúnra wọn mọ̀ o, bó tiẹ̀ jẹ́ pé tẹ̀rín ni wọ́n fi ń sọ pé wọ́n fi àjùlọ han Adélékè ni. lọ́rọ̀ kan, wọ́n ní èsì ìdìbò náà kò tí ì wọlé tán. wọn yóò tún àwọn ìbò wọn dì ní àwọn àdúgbò kan ni. ìyẹn ní ọjọ́ Àlàmísì ọjọ́bọ̀ ọjọ́ 27 oṣù kẹsàn-án yẹn náà, ìyẹn ọjọ́ 6 péré síra wọn. nígbà náà ni gìrìgìrì gidi ṣẹlẹ̀. ọmọ awo kò ní tójú ọ̀gbẹ̀rì da ifá nu. àwọn aṣáájú APC gbé gbogbo agbára wọn jáde. wọ́n ní kò sí bí yóò ti jẹ́, PDP kò ní gba Ọ̀ṣun lọ́wọ́ àwọn. kí gbogbo èèyàn Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá àti Nàìjíríà pàápàá lè mọ̀ pé ọ̀rọ̀ náà kì í ṣe kékeré. olórí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ìgbà náà, Aṣíwájú Bọ́lá Tinubu,
kó ẹrù ẹ̀ pa á ó gba Ọ̀ṣun lọ ó jókòó síbẹ̀ ó ní lójú òun ni wọn yóò ti dìbò náà. Ta ló wáá lè rójú iná kó tọwọ́ bọná? Ta ni yóò rójú ejò tí yóò tẹ ọmọ ejò mọ́lẹ̀? Tinubu ti mọ̀ pé nígbà tí òun fúnra òun bá wà níjókòó kò sí màgòmágó kan tí àwọn PDP lè ṣe, òun yóò kápá wọn. Bó jẹ́ towó ni o, bó jẹ́ ti agbára ni o, bó jẹ́ ti gírímákàì, iwájú lèrò yóò máa bẹ̀rẹ̀ o, wọn yóò máa bá òun níwájú ni. Àmọ́ kinní kan wà níbẹ̀ o, kò sí ohun tí oògùn alẹ́ yóò ṣe fọ́kòbó o. Gbogbo agbára Tinubu àti àwọn APC Ọ̀ṣun yìí kò lè mú kinní kan jáde. Ọwọ́ ẹnìkan ṣoṣo lágbára náà wà, kódà kó jẹ́ òjòrò náà ni wọ́n fẹ́ ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé ibi 4 ni wọ́n ti fẹ́ ṣe àtúndì ìbò yìí: Òròlú, Ifẹ̀ North, Ifẹ̀ South àti Òṣogbo. Ibi tí ìbò tó lè ràn wọ́n lọ́wọ́ pọ̀ sí jù ní Ifẹ̀ North àti Ifẹ̀ South yìí. Bẹ́ẹ̀ agbègbè méjèèjì yìí Omiṣore ló ní wọn. Nínú ìbò tí à ń wí yìí náà, Iyiọla Omiṣore, ẹni tó díje láti di gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP, ló wà nípò kẹta lẹ́yìn Adeleke àti Oyetola. Òun náà ní ìbò 1,128,149 128,049. Omiṣore kò súnmọ́ ẹni tó lè wọlé rárá, àmọ́ dájúdájú bí wọ́n bá da irú ìbò tiẹ̀ yìí pọ̀ mọ́ ti ẹnikẹ́ni nínú Adeleke àti Adémọ́lá, ẹni tó bá kó ìbò ẹ̀ fún ni yóò wọlé. Wọ́n ní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí sáré kiri, àti PDP àti APC wọ́n ń sá kolobá kiri, wọ́n ń fẹ́ fa ojú Omiṣore mọ́ra. Bukola Saraki ní olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà náà, òun náà ló sì kọ́kọ́ tọ ọkùnrin náà lọ. Ká ní wọ́n dìbò lọ́jọ́ sátidé yìí, ìyẹn ọjọ́ 22 oṣù, lọ́jọ́ Monday ẹ̀ báyìí Saraki ti wà nílé Ifẹ̀ lọ́dọ̀ Omiṣore. Ohun tó ta àwọn APC jí rèé. Nígbà tó sì di ọjọ́ kẹta, àwọn ò dá lọ, wọ́n ya bá ọkùnrin náà nílé ni. Tinubu, Bísí Àkàndé àti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tí ṣe gómìnà, gbogbo wọn wà lọ́ṣùn níbẹ̀ o. Wọ́n sì mọ gbogbo ohun tí àwọn APC tó lọ bá Omiṣore yìí ń ṣe àti bí wọ́n ti ń lọ tí wọ́n ń bọ̀ ní ọ̀dọ̀ ẹ̀. Àmọ́ Omiṣore gbọ́n ju gbogbo àwọn tí wọ́n rán sí yìí lọ o. Nítorí bẹ́ẹ̀ àdéhùn gidi ló gbà lọ́wọ́ wọn. Àkọ́kọ́ ni pé ó ní ẹgbẹ́ òun SDP tí òun ti dupò ni àwọn yóò jọ bá wọn ṣe àṣepọ̀. Orúkọ ẹgbẹ́ òun yìí lòun yóò fi bá wọn ṣe. Ǹjẹ́ kí ni ẹgbẹ́ wọn yóò gbà? Ó ní Oyetola yóò fún òun ní àwọn kọmíṣánná tòun. Bí Oyetola bá sì lo sáà tiẹ̀ pé òun yóò di gómìnà lẹ́yìn tó bá ti ṣe ọdún 8. Nítorí nígbà náà eégún lé APC Ọ̀ṣun bọ̀ lẹ́yìn, bẹ́ẹ̀ lóró ń kẹ́ níwájú ni wọ́n bá ta kóró wọ ilé Omiṣore. Níbẹ̀ ni wọ́n sá pamọ́ sí. Kò sí kinní kan nígbà náà tí Omiṣore bá fẹ́ kí APC ṣe tí wọn ò ní ṣe. Ìyẹn ló ṣe jẹ́ pé àdéhùn yìí kì í ṣe èyí tí Tinubu kò mọ̀, kì í ṣe èyí tí Bísí Àkàndé kò mọ̀, kì í ṣe èyí tí Arẹ́gbẹ́ náà kò mọ̀. Ní báyìí bó bá jẹ́ Oyetola ń ṣe gómìnà ẹ̀ lọ ni, ọdún tó ń bọ̀ náà ni ọdún 8 ẹ̀ ìbá pé. Nígbà tí kò sì ti lo ọdún 8 pé tó sì ti lóun kò díje mọ́ lásìkò yìí, Omiṣore ti mọ̀ pé kò sí ẹnìkan tó tún gbọ́dọ̀ bá òun dùn ún mọ́. Èmi ló kàn bí ọ̀rọ̀ Tinubu fúnra ẹ̀ ni. Látìgbà tí wọ́n ti jọ ṣe àdéhùn ní 2018 yìí, kò sí kinní kan tí Omiṣore nawọ́ sí nínú APC tí wọ́n fi dùn ún o. Nítorí ní ọjọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kejì ọdún 2021, Omiṣore kúrò nínú SDP pátá, ó sì di ọmọ ẹgbẹ́ APC. Oṣù kẹtàlá lẹ́yìn tó di ọmọ ẹgbẹ́ yìí, wọ́n yàn án gẹ́gẹ́ bí akọ̀wé àgbà pátá fún ẹgbẹ́ náà nílùú Àbújá. Ìyẹn lọ́jọ́ 27 oṣù kẹta ọdún 2022. Òun ló sì wà nípò náà títí tí Tinubu fi wọlé. Gbogbo ète tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá inú APC yìí ṣe nígbà náà àti àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti rí i pé Tinubu kò wọlé, Omiṣore ló ń tú kinní náà jáde. Nígbà tí Tinubu sì wọlé tán, oṣù kan lẹ́yìn tí wọ́n ṣèbúra fún un, lọ́jọ́ 5 oṣù keje 2023, ó ṣèpàdé pẹ̀lú Omiṣore àti Abdullahi Adamu tí ṣe alága wọn nígbà náà. Nígbà tó sì di ọjọ́ 17 oṣù keje yìí kan náà, Adamu kúrò ní ipò alága APC, Omiṣore sì kúrò nípò akọ̀wé ẹgbẹ́ wọn. Ó jọ pé látìgbà náà ni Omiṣore ti ń dúró de àsìkò yìí
tí yóò sì ti sọ fún Tinubu tẹ́lẹ̀ pé ipò gómìnà Ọ̀ṣun nìkan lòun ń fẹ́. ní báyìí Iyiọla Omiṣore ti jáde pé òun yóò du ipò gómìnà ìpínlẹ̀ náà lórúkọ APC. ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹwàá yìí ló kéde bẹ́ẹ̀ tó sì ní ó dá òun lójú pé òun ní APC yóò fún ní tíkẹ́ẹ̀tì náà pé kò sí ẹnìkankan tí yóò dí òun lọ́wọ́. ṣé ó ní ohun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ ikùn kó tó ran ikùn sí ọlọ́dẹ? ohun tó kù kí Omiṣore sọ fáwọn tó kù ni pé àjọsọ ọ̀rọ̀ ti wà tẹ́lẹ̀ o. nínú gbogbo APC Ọ̀ṣun sì rèé kò sí ẹni tí yóò fẹ́ kojú Omiṣore. ṣé Oyètọ́lá fúnra ẹ̀ ní ń dán? òun pàápàá kò jẹ́ dán irú ẹ̀ wo. ó sàmọ̀ pé bí kò jẹ́ ti Omiṣore òun kò ní í ṣe gómìnà Ọ̀ṣun yìí rárá, ká má ti sọ pé òun yóò lo ọdún 4. ọ̀pọ̀ àwọn tí wọ́n sì ń ṣe làwùlàwù nídìí òṣèlú Ọ̀ṣun báyìí ọmọlẹ́yìn Omiṣore ni púpọ̀ wọn, nítorí láti ọdún 1999 ló ti ń dupò gómìnà náà bọ̀ o. ipò gómìnà ló dùn nínú ẹgbẹ́ AD nígbà náà kí àwọn àgbààgbà ẹgbẹ́ tó ní kó lọ ṣe igbákejì fún olóyè Bísí Àkàndé nítorí ọjọ́ orí. bẹ́ẹ̀ ló jẹ́ ìtìmọ́lé ló wà ní 2003 tí wọ́n yàn án bíi sẹ́nẹ́tọ̀ lọ́ṣùn yìí kan náà. ní 2014 ó du ipò gómìnà lórúkọ PDP òun àti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ ló sì du ipò náà lórúkọ SDP ní 2018 níbi tí àwọn APC ti ní kó darapọ̀ mọ́ àwọn. àmọ́ ọ̀rọ̀ àwọn olóṣèlú kò tó pọ́n o. wọ́n lè ní ó ti gba gbogbo ohun tí àwọn jọ ṣe àdéhùn, gbogbo ohun tí àwọn ní àwọn fẹ́ fún làwọn sì ti fún un. ó sì lè jẹ́ lóòótọ́ ni o kí òun náà ti gbà kọjá ohun tó yẹ kó gbà. àsìkò tí ọ̀rọ̀ náà yóò jáde síta nìyí. àmọ́ pẹ̀lú gbogbo eléyìí tó ti wà látẹ̀yìnwá, ewu jù tí yóò ya ọ̀gẹ̀dẹ̀ jẹ lójú olóko àfàìmọ̀ kó má di ohun àmújẹ fọlọ́dẹ o. ǹjẹ́ kì í ṣe Omiṣore ni yóò du ipò gómìnà lórúkọ APC lóṣù kẹjọ ọdún tó ń bọ̀ báyìí? àbí ta ló fẹ́ kojú Omiṣore nínú ẹgbẹ́ wọn? ọ̀rọ̀ náà yóò le díẹ̀ o, ojú gbogbo wa ni yóò ṣe. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ jíjáde tí Omiṣore jáde yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí.